Gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó mà ti jẹ́ kó di mímọ̀ o pé ara kábíyèsí Olúbàdàn tí wọ́n fẹ́ yàn gẹ́gẹ́ bí Olúbàdàn ti ìlú Ìbàdàn tuntun ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọba Owólabí Ọlákùlẹ́yìn. Gómìnà jẹ́ kó di mímọ̀ pé ara kábíyèsí kò yá o àti wípé bí kábíyèsí bá rẹ̀ bá ti yá ni làwọn yóò pé láti wá gorí ìtẹ́ àwọn baba ńlẹ̀ gẹ́gẹ́ bí Olúbàdàn ti ìlú Ìbàdàn ẹlẹ́kẹtàléníogójì 43rd Olúbàdàn. Ẹ rántí pé lẹ́yìn ìpapòdà ọba Lékan Balógun tó jẹ́ Olúbàdàn ti ìlú Ìbàdàn náà làwọn ìjòyè Olúbàdàn tí ogun wọn ti di ọba yàtọ̀ sí ọ̀tún Olúbàdàn sẹ́nẹ́tọ̀ Rashidi Ládọjà nìkan ni wọ́n ti fòǹtẹ̀ lù ọba Alákùlẹ́yìn tí ipò ọba tí wọ́n sì ti forúkọ ẹ̀ ránṣẹ́ sí gómìnà Ṣèyí Mákindé láti fòǹtẹ̀ lù, ṣùgbọ́n tó jẹ́ pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ tí wọ́n ti forúkọ ọba Alákùlẹ́yìn ránṣẹ́ sí gómìnà Mákindé, gómìnà ò máa fòǹtẹ̀ lù bàbá náà, èyí tó jẹ́ kí oríṣiríṣi awuyewuye kó máa lọ nígboro táwọn kan sì ń sọ pé Mákindé kò fẹ́ kí bàbá náà kó jọba ni. Ṣá ò lọ́jọ́ àbámẹ́ta ti ṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá tí wọ́n ṣayẹyẹ àṣekágbé òkú ọba Lékan Balógun ní pápá àṣírí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Liberty Stadium tó wà lágbègbè Òkè Àdó ní ìlú Ìbàdàn. Níbẹ̀ ni Mákindé mà ti fòpin sí awuyewuye yìí tó jẹ́ kó di mímọ̀ pé òun ti fòǹtẹ̀ lù ọba Alákùlẹ́yìn o gẹ́gẹ́ bí Olúbàdàn tuntun, ṣùgbọ́n tó ní nítorí tí ara kábíyèsí ò yá ni kò tí ì jẹ́ káwọn ṣe ìwúyè àti pé bí ara ìbá ti yá ni yóò gorí ìtẹ́. Látìgbà tí Mákindé ti sọ̀rọ̀ yìí làwọn ọmọ ìlú Ìbàdàn ti mọ̀ pé ara ọba wọn ò yá, tó sì jẹ́ pé láti àsìkò tá a ṣàkójọpọ̀ ìròyìn yìí làwọn èèyàn ti ń gbé oríṣiríṣi ìgbésẹ̀ láti jẹ́ kí ayẹyẹ ìwúyè Olúbàdàn tuntun kó tètè bọ́ sí i, tó sì tún jẹ́ pé láti àsìkò tí Mákindé ti tú àṣírí pé ara bàbá náà ò tí ì yá láti darí Ìbàdàn làwọn èèyàn ti ń fi àdúrà láti fi ṣọwọ́ sí kábíyèsí láàfin.